ifá tí mo gbé wálé ní lórí àwọn ọmọ ayò bàbá mi Àmọ̀tẹ́kùn mo ti gbọ́ yín lórí ifá yẹ wọ́n àti yí orúkọ ẹ̀ padà lénìí òun ṣe Fáyẹmí ìfàyẹmí ìfà yẹn dẹ̀ máa fà ya ó máa fà ní fàkúfà ẹ wá má mi sọ fún àwọn èkìtì kété a ní ìyàn mi ò gbédè yín bọ̀tọ́ máa máa sọ pé ọmọ rìn á ló máa ṣe ǹjẹ́ àdìbò fọmọ rìn á ǹjẹ́ àmú gbókínní àkànníṣe kínní kan àkàtì àná tí wa tó bá ti dépò ẹ dìbò fún ẹ sọ fún wọn ìfàyẹmí ẹ má jẹ́ fọ̀rọ̀ sí lẹ́nu mo tiẹ̀ trust yín. ẹ ṣe púpọ̀ mo lè fọwọ́ sọ̀yà ní gbogbo ọ̀nà wípé Èkìtì kan ló gbé Fáyẹmí síbẹ̀. The result that put Fáyẹmí on seat mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ náà kọ́. Ìyá mi Sunshine ẹ káàbọ̀. mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ náà kọ́ result ẹ̀ òun náà dẹ̀ mọ̀ pé òun ò wọlé bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí as a governor kò lè rìn bó ṣe wù ú ní ìgboro Adó. ó dẹ̀ fẹ́ jẹ president. President orí burúkú ẹni tájẹ́ pé a máa fẹ́ jẹ́ ṣe tuntun ní. àṣẹ. ṣé ẹ rí ẹni tí ò bá nírú ẹni kò lè mọ iyì ẹni. so ẹjẹ àgbàgbé ń pa ọ̀rọ̀ ti Fáyẹmí. ṣe gbọ́ mi. àti gbàgbé. nǹkan tí mo fẹ́ sọ mo dúpẹ́ lọ́wọ́ ìyá mi olórí tó pè tán wọn à ní sọmọ nù wọn á dẹ̀ jèrè ọmọ wọn èrè lóbìnrin jẹ lábọ̀ ọjà wọn à ní pasán wọn à ní pàdánù bẹ́ẹ̀ ni wọn à ní pòfo ó dàbí pé ọ̀rọ̀ wa ti ń yé àwọn kọ̀ọ̀kan àwa tó ń pè lọ́mọ àlè pé àníran ẹni bá níran kò ní sọ̀rọ̀ ságbàlagbà inú mi dé dùn ẹni bá sọ wípé ìyá olórí yẹ ò níran pé kò tí léere wá a jẹ́ wípé ọmọ àlè lónítọ̀hún ẹ wọ̀rọ̀ gidi tí ìyá yẹn sọ lẹ́ẹ̀kan tó bá jẹ́ pé òótọ́ ni Yorùbá ṣe tá a ti lọ tá a bá mú bíi márùn balẹ̀ lọ́wọ́ àwọn ọba yẹ we are going nowhere. ẹ wo nǹkan tí irú aláàfin kò tún sọ pé òun lọ ẹ máa gbọ́ mi mà mo ti sọ lórí ètò mi táwọn kan àtáàkì mi number one enemy tí Yorùbá ní lọ́wọ́lọ́wọ́ náà Aláàfin Ọ̀yọ́ ni. ṣé ẹ̀ ti ń gbọ́ ẹ máa mú dání bẹ́ẹ̀ number one enemy gbogbo ilẹ̀ Yorùbá Aláàfin Ọ̀yọ́ ni ikú bàbá yèyé tí kú ò gbọdọ̀ pa àwọn jólódùn báyìí. ikú wo ni ẹ máa gbọ́ ẹ̀yin kan tẹ̀ ń ṣètò yẹn ẹ máa múnú bí mi. ẹ máa tẹ̀síwájú à ń gbọ́ yín. ẹ wá ní ọmọ tí ikú ò gbọdọ̀ pa ọmọ tí àrùn ò gbọdọ̀ ṣe tí ikú ò pa bàbá ẹ̀ ni ṣé àrùn ò ṣe bàbá ẹ̀ ni bàbá tó jẹ́ pé rédèrèdè ló máa gbẹ̀yìn ọjọ́ ayé ẹ̀ ẹni kejì ní ọ̀jájá tó máa já bí wèrè sọ́jà. àṣẹ gbogbo ẹni tó bá ti ń ní wá lára tó ń gbàbọ̀dè fún wa bó ṣe máa rí nìyẹn àṣẹ. bẹ́ẹ̀ ni ṣé ẹ rí àwọn ìsọ̀gbé kejì èmi máa wí ti tèmi àìpa òun máa gbogbo lẹ́nu mo sọ fún wọn mo ní tí n bá kú lẹ́ni ẹgbẹ̀rún àwọn tí ó sọ jù tèmi lọ dáadáa dìde tó dá mi lójú pé Yorùbá ìgbégbà ni a máa bọ́ lóko ẹrú ilé ìtawà yìí. àmín. jì ó ní àwọn tó pera wọn ní Afẹ́nifẹ́re látòkè désàlẹ̀ olè ọlọ́ṣà apànìyàn abàlújẹ́ aràlú òkònú ní gbogbo wọn. bàbá mi ẹ dúró. kán jáde síta. ẹ dúró. ṣé gbọ́ mi mà. admin ẹ jọ̀ọ́ ẹ bá wa pín nọ́mbà yẹn dá wọ́n ní wọn rí nọ́mbà èmi dẹ̀ ń rí bíbà yìí. 609 bàbá mi Fálọmọ 609 686 9739 +1 609 686 9739 ẹ ṣeun bàbá ẹ máa bá ọ̀rọ̀ yẹn bọ̀. ẹni kí gbogbo àwọn tó pera wọn ní Afẹ́nifẹ́re kán jáde síta tá a bá yọwọ́ bàbá Ayọ̀ Adébánjọ nìkan náà máa mú pírẹ́pù wá fún tó máa kọ́
àwọn tó kù kán jáde síta kán bá dìfẹ́ǹdì ara wọn pé wọn ò gbowó lọ́wọ́ Tinubu, wọn à gbà lọ́wọ́ Ọ̀ṣọ́bà, wọn à gbà lọ́wọ́ Fáyẹmí, wọn à gbà lọ́wọ́ Oyètọ́lá, kán wá sọ síta. Ṣé ẹ rí ní ìgbà kan Tinubu jáde síta ó ní dìmáàdì táwọn bàbá yìí ń pèrè lọ́wọ́ òun ti pọ̀ jù, òun ló dá AC ńlẹ̀. Ṣé ẹ mọ̀ pé AD ló wà ń gbà yẹ? Òun ló dá AC ńlẹ̀ nígbà tí Tinubu jáde síta. Àwọn gan l'Afẹ́nifẹ́re o. Mo ń sọ fún gbogbo ènìyàn láti ìgbà tí bàbá Abraham Adésànyà ti kú l'Afẹ́nifẹ́re ti kú. Àwọn tó wà ń bẹ̀ lẹ́ni àti jẹ àti mú ọ̀nà wá kiri. Ẹ béèrè lọ́wọ́ wọn pé ọmọ kan tó àtáàkì wọn again. Iṣẹ́ wo ni Odùmákì ń ṣe? Kọ́mpìnì wo ló dálẹ̀ tó ń kun latest jeep? Ṣé kìí ṣe ní abẹ́ Afẹ́nifẹ́re ìnásásí táwọn fi Yorùbá ń pa owó? Gbogbo wọn ò lè ní wọn. Ókè ẹni kan wá gbé constitution Afẹ́nifẹ́re t'Awólọ́wọ̀ fi dálẹ̀ kán gbé síta kan járe. Constitution Afẹ́nifẹ́re speak about free education, free health, life, ìgbáyé gbádùn ọmọ Yorùbá. Ẹ jọ̀ọ́ ṣé agbádùn lẹ́nìí? Láíláí. Ókè tọ́ba ní ògùn Áfíríkà Yorùbá ni, ìmọ́lẹ̀ Áfíríkà Yorùbá ni. Wọ́n ní ìlú wa ó ṣẹ̀ fún wàrà, ó ṣẹ̀ fún oyin, màá ṣáàrí wàrà jẹ, ṣáàrí oyin jẹ. Ẹgbà là ń jẹ o, ẹgbà àti yà. Àwọn bàbá yẹ táná wọn ṣiṣẹ́ abẹ́ látijọ́ yìí tá à ń sọ̀rọ̀ tẹ́ni ẹ má bú wọn o, ẹ má bọba o, ẹ má bá wọn bàbá yẹ wọ́n ń ṣiṣẹ́ lábẹ́, ojú wa ti wá jáǹsì. Ẹ̀yin fúnra yín ti wá gbọ́n sí pé restructuring náà ń gbà, restructuring tẹ̀lé gbà tó yé wa yẹ́giyẹ́gí ni wípé wọ́n fẹ́ gba Èkó fún federal government. Bẹ́ẹ̀ni. Áàfù Ògùn fún federal government. Ẹgbọ́n tá a bá ti gbà yẹ kí ló kù fúnlẹ̀ Yorùbá? Àwa padà sínú oko ẹrú. Original one. Ìyẹn titi wọn. Ìsọ̀rí kẹta ni àwọn olóṣèlú làwọn gómìnà, kọmíṣánná, mínísítà, sẹ́nétọ̀, rep. Mọ nǹkan títí tí wọ́n yẹ òfin ní agbára. Olè ni wọ́n o, ayákìlà ni wọ́n o, amrọ̀bà ni wọ́n o, ọlọ́ṣà ni wọ́n o, agbénipa ni wọ́n o. Ṣé rí nǹkan títí wọn òfin wa lágbára ni wípé mo fi dá yín lójú lẹ́nìí wípé kò sí olóṣèlú kan ní ìlú kan tó máa lọ sórí oyè, sórí ipò òṣèlú tí ò sí ọwọ́ àwọn ọba yẹn bẹ̀. A ti kọ́kọ́ lọ bá kábíyèsí, wọn a ti gbowó fún kábíyèsí. Tó bá dé pálárì tán, tó bá sọ̀rọ̀ tán, ọ̀rọ̀ tí kábíyèsí bá ń sọ lẹ́tí máa mọ̀ pé kábíyèsí wà lẹ́yìn wọn. Ẹjẹ́ ẹni tí Adéyẹmí àti ti Ṣèyí Mákindé ṣe ṣàpùrù yín. Ìgbà tí Ṣèyí Mákindé dé pálásì Adéyẹmí, ó ní ọmọ tẹ́ ẹ̀ wò yìí. A sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí mo sẹ́ni o, ohun gbogbo tó sọ yẹ ni ó ṣe fún Ọ̀yọ́ state. Ìkan náà wà tó sọ bẹ́ẹ̀ lẹ́kìtì mi báyìí. So kò sẹ́ni tó máa dórí ipò tí ò lọ́wọ́ àwọn ọba yẹn bẹ̀. Mo dẹ̀ jẹ́ fi dá gbogbo ọmọ Yorùbá lójú lálẹ́ pé ṣé rí kìràkìrà tí Tinubu ń ṣe? Ta sọ pé Tinubu lọ sí o, Tinubu lọ sí o. Àwọn ọba yẹn ló wà lẹ́yìn Tinubu àti àwọn kọ̀ọ̀kan nínú Afẹ́nifẹ́re. Ọ̀tá Yorùbá ní gbogbo wọn, ọ̀tá ìtẹ̀síwájú Yorùbá ní gbogbo wọn. Ṣé rí lóòótọ́ eré là ń fọmọ ayò ṣe? Wọ́n ti sọ wá dọmọ ayò. Ṣùgbọ́n bálẹ̀ balẹ̀ ṣá àfọmọ ayò fáyọ̀ àbí. Nísinsìnyí mà tó bá tún dàrọ̀ làwọn àtúgbò wa tún padà sí ìdí ayò. Àwa ní ká wá kọ̀ pé à ń ṣọmọ ayò. Ẹ ṣeun. Ojú àánú wọn ti fọ́, ìkà ló kù. Ẹ jẹ́ káwa náà wá kìkì sẹ́yọ kan tó kù yẹ. Káwa sọ de wọn di tá a wọlé, tá a bá ríran, tá a gbà mọ́lẹ̀ lọ́wọ́ wọn. Èyí tẹ́mi ẹ̀ bá bọ̀ sí wa lọ́wọ́ ká pàdánù. Tẹ bá wo Ákánì nínú Bíbélì,
Joshua wí pé talẹni náà tó ń yọ Ísírẹ́lì lẹ́nu. Mo wá bi yín léèrè láṣálẹ́ pé talẹni náà tó ń yọ ìran Yorùbá lẹ́nu. Onítọ̀hún tó sí ikú. Ẹ ṣe ẹkú ètò mà. Ẹ ṣeun. Ẹ bá mi ju love and like fún àwọn kọ́là mi. Ẹ bá mi ju love and like fún bàbá Èkìtì. Bàbá Èkìtì kété. Ṣé ẹ ti gbọ́n tí bàbá wa sọ? Àwa ni wọ́n rò pé wọ́n sọ di ọmọ ayò. Kò yé yín? Àwa ni gbogbo ẹ̀yin tẹ́ ń béèrè nọ́mbà mi, wọ́n pin ẹ̀ down. +1609 686 9739. A sì ní ìṣẹ́jú díẹ̀ ká tó kúrò lẹ́nu eléyìí tá à ń sọ. Ọmọ ayò. Àwọn Yorùbá, àwọn ọmọ Odùduwà ni wọ́n sọ di ọmọ ayò tó ń gbá kiri, tí wọ́n ń ta lọ́sàn-án, tí wọ́n ń ta láàárọ̀. Ìgbà tó bá wù wọ́n náà ń gbé jáde. Ẹ mọ̀, ìgbà tó bá wù yàn tẹ́ bá fẹ́ relax. Ewé wo ni ká tún ṣe báyìí o? À á gbé ayò jáde, wọ́n máa ta. Hello.